níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀hún kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Ẹni bá ní ẹ̀rẹ́ ríru mi àdúgbò ní mo kéwú, ẹni ó mà tó mi ò sí, ẹni ó lè sọ̀rọ̀ tó mi ò sí, ẹni ó lè yàkàyàkà ọ̀rọ̀ tó mi ò sí, ẹni rọ nípa alẹ́ ìwé lọ àwẹ̀ lọ. Màá bá lálá yọ̀rọ̀ mi kún alẹ́ ìwà ìlọ fàwà ìlọ. Ìbára náà lọ máa sọ, ìlọ ń sọ̀rọ̀ ni wọ́n ń sún sókè lórí Facebook pé àìlórí ikú àfa ìdí tó wọ̀ mí, ó yìí sọ̀ mí. Àìmọ̀ yìí jẹ́ sọ nínú àwẹ̀ yìí nìsín. Àtúnrin sí i. Bọ́yẹ̀ tó pé a lè lọ mọ́sálásí òwò ọmọlúwàbí kò sí kàbára. Báyìí wọ́n ti bá ọlọ́run ọkọ̀ lẹ́yìn. عليه ويل فويل أقول لا يعرفني عليه ويل فويل. Gbogbo yòówù tó lè mọ, gbogbo yòówù tó lè ké, àwọn ọ̀mọ̀láwá jókòó, ìmọ̀ ló pè wá yìí. Afáàlè ṣe wáàsí fún ara wọn. Wọ́n jókòó tí wọ́n ṣe wáàsí. Wọ́n sì ṣe tí ó sì dùn tọ́ra àǹfààní wọn. Àmọ́ wọn tí wọ́n fẹ́ ni pé ẹgbẹ́ àpàmọ́ àlejò wa, wọ́n wá ṣàdúrà fún wa. Òwúrẹ̀ káàbà àjò ni. Bí bá bí mo lè sọ nǹkan mi lóòótọ́ kí n lè gbé ìmọ̀ nǹkan. Sọ lóòótọ́. Sì já Yorùbá. Mo sì lè pa àwọn àbá. Sì yọjú lórí bákòrò mẹ́wọ̀n. Ẹ̀yin àbá, mo sọ ọmọ mi ní Abdulrahimi ẹ̀tọ́ àlùbáríkà sí àdúgbò túká máa ń gbóúnjẹ bọ̀. Máa kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀ mi fún mi. Kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀ mi sílí alẹ́ ìwé ló ń fọwọ́ ẹ. Ẹ lọ́kọ̀ọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ìjọba máa wọ́n. Máa kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀ mi fún mi. Alẹ́ ìwé ló ń fọwọ́ ìlọ. Irú ẹ̀dá wo ló jẹ́ tó bí ó ṣe irú rẹ̀? Bọ́ọ̀ bá lówó àárín lọ wà. O ò lè wà ní nọ́mbà 1, o sì lè wà ní nọ́mbà pátápátá. Àárín lọ wà. Àwọn àgbàlagbà tá a bá láyé mú èéfì máa ń ṣe fáàrí. Ibẹ̀ èmi Israẹli mo ní ìmọ̀. Wọ́n èwì bẹ́ẹ̀. Ìkànnì àwọn ẹni ọlọ́run ọ̀lẹ́ ní bàjẹ́ tó wá sọ pé mo ní ìmọ̀. Ó ní kò ní ìmọ̀ náà ni. Ẹni mọ̀ débi bẹ́ẹ̀ wá ń wíwì kúwì. Àwẹ̀ Ramadan náà ń bọ̀ o. Ẹ pìrìpì àkàlẹ̀ o. Wọ́n lè pè yẹ́s. Ẹ pa ẹ sí ẹbí jẹ́ sàárì. All right. Máa kọ́ lẹ́lẹ́ yọ̀rọ̀. La yura mithli alayhi wailun fawailun. Man qala la yura mithli alayhi wailun fawailun. Gbogbo ẹgbẹ́ balẹ̀ ilé ìrírù mi, yóò sì máa wí mi kú, yóò sì máa sọ̀sọ̀ kú sọ, yóò sì máa kúrọ́. Káwá fẹ́ràn ní Muhammad. Ẹni tí ọ̀pá yóò bọ̀ níbi àkọ́kọ́ sí. Ọ̀rọ̀ yẹn ni tó fà níbi gan-an, onílàgbà fà. Bílí ìtìdé ìbí. Pẹ̀lú ká máa kọ́ sí ẹni o. Wàtàmásùkì bí sunnati. Láti gba súnà ní Muhammad. Àti báyìí àtúwálì wà fàálì. Ká
láti máa tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tá nábì sọ kalẹ̀ pé báyìí ni ẹsẹ̀ yìí báyìí ni ẹsẹ̀ yìí báyìí ni ẹsẹ̀ yìí wá àfọ̀ áàlì yìí àtàwọn sẹ́tà nábì ṣe ẹ̀yin náà ṣe. Ọ̀wà tá a ti nílá. Títẹ̀lé tá nábì tẹ̀lé tọ́lọ́wọ́ ẹ̀yin náà tẹ̀lé. Wàtá túbí bí ádàbí. Ẹ sì hùwà ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ tó ní àdébí tó fẹ́ kó ṣe bá àdébí akọ́kọ́ mi ní àdébí Muhammad. Àdébí àdàbíyà mi. Akọ́rọ́mọkànlá. Ó ní àdúgbàmọ̀ ní ọ̀rọ̀ bí wà àdúgbàmọ̀ ní. Àdàbíyà mi. O tún wíwí kan nípa sọ́dọ̀ tàwí ní. Akọ́rọ́mọkànlá. Ọba ti lè níwà tó ní tìjú tó ń tẹríba ọba kí bàbá wà lájẹ àgbà ni ó tó fi kéwù tiẹ̀ ya ẹ̀ hàn ládùúgbò. Ibẹ̀ ọ̀rọ̀ tí àbá ìmáàmù sọ ni ẹ̀ńbẹ́ nù àlè owó bá tún lè máa kẹ̀wú yí tó máa ń takò bàbá àgbàlagbà ẹni àádọ́rin ọdún ó lé níjọ́ òníwọlé tó ń sásẹ̀ yẹn rìn. Ìwé nínú wa tọ́ báwọn yóò pa ẹ̀yin lẹ dákẹ́ òun sí èrè kan tòun àṣà lòun dákun má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́. Wàyà kún lọ́wọ́ sí òsìrí wáyú sírí. Ẹ̀yin tẹ́ wá gbọ́dọ̀ nípa ní Muhammad. Ẹ̀kọ́ sí ẹ̀ mọ̀ lọ mọ́kà ọ̀ràn ọkọ̀ sí ẹ̀ ni gbogbo bá nẹ́bì ti rí dààmú tó láyé ẹ̀yin máa yá wa ní sàkóra bó ti dààmú tó tá a gbọmọ lọ́wọ́ ẹ̀ méje ló bí a sì pa mẹ́fà lójú ẹ̀ báyìí gbogbo bá a ṣe fún tó náà ẹ̀mí kìíní ni Ọlọ́run náà ni. Wala yara nafsahu bi fadlillahi alayhi. Gbogbo ọlọ́dọ́lọ́ wa ṣe bá nẹ́gbà Muhammad. Ànábì olúre o, ànábì olúre. Ìsìnkáwá Allahu ila Ibrahima. Nípa náà wọ́n ránṣẹ́ sí ànábì Ibrahima, alayhi salatu wa salam, ẹ wá gbọ́ tọ́lọ̀. Faqala man anta ya Ibrahim. Ọlọ́run wọ Ibrahima, tani ọ́. Qala ana al-Khalilullah. Qala ana al-Khalilullah. Kódà ìwọ náà. Èmi là ayò ọlọ́run mi. Thumma qala li Musa. Ọlọ́run ní wọ̀ Musa. Man anta ya Musa. Wọ Musa, tani ọ́. Qala ana al-Kalimullah. Àwọn olómi lọ lọ́rọ̀ ọlọ́run ẹnìkè rọ́ọ̀mù fẹ́mi rẹ̀. Ọlọ́run sọ èmi àdébù Musa ń gbọ́ ni. Èmi náà ń tu tèmi sí ọlọ́run náà sì ń gbọ́ ni. Èmi lọ lọ́rọ̀ ọlọ́run kàrí ìmọ̀ là ẹ̀wọ̀n ni Musa ẹlòmí ọmọ tí mo kọ rẹ̀ kan ọmọ tó kọ ẹlòmí kò sì béèrè. Gbogbo ọkọ̀ bọ́ọ̀lù lọ aláyé ọ̀wá béèrè tí mo kọ tiẹ̀. Wọ́n ní Musa kàlámù là ọlọ́wọ́ ìyá mi mo gbọ́ tiẹ̀ ẹ̀wọ̀n wèrè sẹ́wọ̀n kàlámù là. Kala Musa, ana al-Kalimullah. Èmi Musa, èmi lọ́rọ̀ Ọlọ́run. Thumma qala li Isa man anta ya Isa. Wọ́n ní wọ̀ Isa, ta ni ọ́ rí? Qala ana ruhullah. Ilé mi la tẹ́gun Ọlọ́run. Wa qala li Muhammad. Ẹ̀sìn ó yàn gan-an. Ìdá wa ṣe lọ́dọ̀ àbáwọ̀ àgbàrí àníṣe fúra òní nù. Sallallahu alaihi wasallam. Wọ́n ní wọ Muhammad. Man anta. Ọwọ́ ẹ̀rí ọkà rẹ̀ wà ní mọ̀ ní àlùkà. Ta ni ọ́ ìwà mi? Qala ana al-yatim. Adébílẹ̀ kìbí lọ́mọ orúkọ. Mata abi wa kuntu fi batni ummi. Èmi lọ́mọ orúkọ. Bàbá mi kú. Fi batni ummi. Èyí sì ń bẹ kú ìyá mi. Ń bẹ nu oyún. Lọ́dọ̀ ìyá mi ni bàbá mi kú rẹ̀. Falamma sara umri sitta sanawati. Nígbà mo dọmọ ọdún mẹ́fà. Matati ummi. Ìyá mi náà jáde láyé. Ẹ wò gan, ẹ wà nẹ́bí.
jaddi. Bàbá mi Abdul Mutalibi àbí bàbá mi náà tún jáde lẹ́yìn. Fa ana al-yatimu. Ẹ bá gbọ́ bọ́ òru kan dà èmi ni pírẹ́sidẹ́ǹtì ìyànjẹ Muhammad. Ana al-yatimu. Ẹ bá gbé dání ọ̀lẹ́ni kan àfọlọ́hún èmi àdé Muhammad. Ana al-yatimu. Tani wọ́n lé lù ú tọ́lá òní máa lọ ní mọ́tò máa lọ èmi àdé Muhammad. Ana al-yatimu. Ẹni tó ti pẹ́ gbogbo ọmọ bá ń pè ya rẹ̀ orí yàtì níbi èmi àdé Muhammad. Ana al-yatimu. Bóòlù ó ṣe wá gara ètò ní ní challenge. Bóòlù ó ṣe jẹ́ èèyàn tó ní ní challenge. Ìlọrin láwa yìí. Karamakallah. Ọlọ́run ṣàánú wa ebi ń pa ayé gan o. Ọlọ́kọ̀ wọlé àjòkó tá a jókòó yà yóò ti kálukú dá tí ó sì rẹ̀ tọ́ wá jókòó bí wọ́n rí ìyàlẹ́ Muhammad. Ṣé mo wọ́n tún ṣe o? Ara ń ní ìlú o. Ara ń ní àwọn tí ń bẹ nínú ìlú. Èwo lọ́mọ Nàìjíríà gbádùn bẹ̀ gan nísìnyí. Èyí ọ̀nà àgbàdùn ẹ̀ fẹ́lẹ́ ń lọ Àbújá nísìnyí. Ẹ bá ti kọjá wọn kó wa jẹba tọ́ àwọn tí ọba palẹ̀ mọ́ olúwẹ̀ kọ́ra wọn ò ní lù kan. Ìjọba wa lọ sí wá sí ọ̀kẹ́ ìmí ni òun fẹ́ yàgbẹ́ fún máa yà á lọ ọkọ̀ nínú igbó yìí. Kí n ta lólówó lé wa tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ 100 million máa yá yà á fọwọ́ di mú bàbá débi náà máa fọ́. Kí ẹ bá ṣe bí ọlọ́run kọ́ba wa sa Abdulrasaki gómìnà wa yìí ọlọ́run bá a sọ lẹ́sìn. Kí ẹ bá sọ òun tó bá a tún lọ rí sí kó yìí tí wọ́n ti ń tún ṣe bọ̀. Àwọn tó bá lé ọdún ẹ̀ ó mọ̀ ti wò lọ́rin ni. Wọ́n á gbé nísinsìnyí Ìlọrin àní rárá Àbújá ni. Kí ẹ bá ṣe gómìnà Abdulrasaki àwọn olóṣèjọba tó ṣe báyìí rí ẹ̀sọ́ ọlọ́run ọmọ iye gómìnà dájú ló lọ alo sábà alo àdàmú àta tàràdúró aláradúró alo àwọn gómìnà. Àbálọ́ tí wọ́n hàn owó ni wọ́n tó mì wọ́n tó owó jẹ ni. Mọ́sá lórí dùbí náà. Ìgbà àwọn ọmọ ní wá yá bòlú, àádọ́ ẹ̀ mà fún àtiwá lásìkò tí wọ́n lò. Eléyìí, òun yìí dá sí yẹn. Bàbá dé bàtà sí náà yóò ṣe tẹ́sí máa wò kéde. Ìṣẹ́ fún yẹn lówó kan, tọrọ owó nù. Iṣẹ́ nì, owó nì, ọgbà owó, òṣìṣẹ́ àdúrà máa rìn, ẹ̀wọ̀n lóko ẹ̀ lọ́jà àgbẹ̀. Wọ́n pé gbogbo ẹ̀yọ́ lórí wa. Mọ́sá lórí dùbí náà fi àmì ìjẹ̀dì ìdẹ́tì. Ibi àwọn ọlọ́mọba gbogbo yín tẹ̀gbẹ́ yín àyẹ̀bá ń jẹ́ bí sọ̀rọ̀ láyé kan fún wọn náà fún Abdul Baki bàbá tó lè di àgbà. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Oore làbí ìsan oore. Àwọn ni tọ́jú Nàìjíríà. Lórí pa wọn, á fáwọn àwọn àdí àná ọ̀tán lẹ́dọ̀ọ́ ni. Kẹ̀ẹ́dẹ́ bìkà kẹ́ẹ̀ kíw ìdí àgbà lónìí. Kẹ̀ẹ́dẹ́ báńkì kẹ́ẹ̀ kíw ìdí àgbà lónìí. Kẹ̀ẹ́fẹ́ wọ bọ́ọ̀sì kẹ́ẹ̀ kíw ìdí àgbà lónìí. Gbogbo bẹ́ẹ̀ nìkan ní yẹn nìkan jẹ́. Asaru tí wọn lò ọmọ ìyá mi asaru anabi òun ló sẹ́kùn lẹ́tà sí. Ẹ máa kírun ààrẹ nìkan bọ́ fún wa anabi Muhammad ló wọ̀. Anabi sì sin Ọlọ́run dójú àmì tí tó fi sọ pé sọlú kábàárọ̀ ètò wọn ni kò sọ́ọ̀dì. Ẹ máa kírun ẹgbẹ́ bẹ́ẹ̀ tí mi ti kírun. Ṣé gbogbo mọ́mú náà wà wíwá òun láti rí? Àní wọn mú mi ọmọ tí wọ́n gé sóògùn la ọlọ́pàá wọn yóò kúta ju sàárè ní kíbà. Wọ́n láyé wọn mú mi ọmọ tí wọ́n gé sóògùn la. Bọ́lá ẹgbẹ́ wọn ṣe tẹ́ẹ̀sì wọn ni. Ebe náà ọlọ́wọ́ àtọ̀ ìyára gbogbo ìjàmbá ti gbé wọ́n ti sálọ̀ lọ́wọ́. Àwọn bàbá wa gbà wọ́n ní kéèké tí wọ́n bá máa gé sóògùn la náà kí wọ́n jà mọ́ ọ̀pọ̀ kọ́ máa ti gbé gbé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bọ́ wájú ní Allahu Akbar alùpùpù lọ gbáà. Ìwà ń sọ sí ìwọ lóun sọ̀rọ̀ pé ìwọ̀n.
wọ́n ti wá gbé àpòwé ìmọ̀ọ́mù wọlé kàtà ni ẹ sì ká àpòwé ẹ gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ wọ̀ láàyè wọn. Inú àwọn máàmù wa náà ni eríṣiríṣi bá ti kankan tó ayé mu ni àwọn tá a ní àti ṣáájú. Ayé ń dàrú ìgbà ń dàrú ìlú ń dàrú àṣírí nìkan kò wá pé èé ṣe tí gbogbo ẹ̀ ní báyìí. Oyè kí la wá fi yín jẹ. Gbogbo máàmù wa já san owó. Bówó bá tó kìíní ibi àjókòó yìí. Àwọn máàmù kan bẹ tó ti rán agbára déédéé bí kìíní ìdí tó yìí déédéé àpò wọn yóò ti wọlé sọ́dọ̀. Sẹ́yìn tá a nẹ́bí wá sí lẹ́yìn. Sẹ́yìn tó fi ròyìn ànẹ́bí. Sẹ́yìn tó wà nẹ́bí sí lẹ́yìn. Ẹ ṣáájú ṣáájú sí. Gbogbo ẹ̀ jẹ́pọ̀ pè wá ẹgbẹ́ àtòkìní ìkílódé. Ẹ padà bá àwùjọ àwọn àfáàdé ni pé ẹni wọ́n bá pè ní ìyàwó ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ. À ń bá lọ bẹ̀ díẹ̀ báyìí. Ọmọ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kan. Níbi wọ́n ti pè ọ́ olúdi ìwà nẹ́pì, ìrìn ànẹ́pì, ìṣesí ànẹ́pì, bó ti ṣe kírun. Nìkan ọ̀sán wọ́n padà máa sáyìn. Torí ìta àwa bá bọ̀ nínú ayé tí wọ́n fẹ́ ní agbára báyìí. Àwa àwòrán àwọn tí ò sí lọ́mọ. Àwòrán àwọn tí wọ́n pe tiwọn mẹ́rin àbí márùn-ún àwọn pe ọlọ́run tiwọn. Àwòrán wọn mọ́ ìran àwa àfa gàgàtà náà yìí sí ọlọ́run lókùn tó wà wù báyìí náà. Àlejò mi ọkọ̀ wọn sára mọ̀. Ìtẹ́jú ọ̀gbọ́n fẹ́ bẹ́ẹ̀ ìlú ni. Bẹ́ẹ̀ bá ti wo kọ́tìnì ti ń bẹ lẹ́yìn inú yàrá ìyá rẹ̀ lóko. Ẹ̀rí kọ́tìnì ni tí ọmọ wúra kọ́ra kọ́. Assalamu alaikum wa rahmatullahi. Òkè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ka lé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ní gbogbo bí wọ́n ti bá wà. Èsì ọ̀rọ̀ lórí àfa tó kúta gbòòrò ayé lórí. Sèétàdé Muhammadu wa sílẹ̀ yìí. Sallallahu alayhi wa sallam. Gbogbo tíra, gbogbo hadithi tó tá nẹ́bí sọ̀kalẹ̀. Ẹ̀mú bí anẹ́bí ti ní eré ẹ̀ dàrú ẹ̀mú ọbẹ̀. Bẹ́ẹ̀ náà sì làwọn wọ̀nyí olóhùn tá à ń sọ̀rọ̀ wọn wọ̀nyí. Wọn ò gbé nìkan. Èyí ṣe táwa wá jogún ká dáadáa sí ara wa báyìí, ká búra wa báyìí. Ìwọ fẹ́ yin àfa àtiẹ̀, ọ̀rọ̀ ta sáfà àtẹ̀mí. Èmi fẹ́ yin àfa àtẹ̀mí náà, wọ́n ta sáfà àtiẹ̀ náà. Kálukú wá gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ mọ́ra wọn. Àtúmọ̀ wá kíra wa, assalamu alaikum. Bí ẹsẹ̀ wá tẹ̀lẹ́sẹ̀, inú wọ̀ wá tẹ̀lénú, ẹ̀wọ̀n bá ti ṣépè níra wa. Alábáwò sikẹ́tù bẹ̀rẹ̀ lẹ́nu mi, àwọn ọlọ́hìn àti ìdá àgbà màṣẹ́ ti fi àwọn ìmọ̀ rọ̀ wọ̀lá. Irú sì ni ìyá àti fẹ́ràn ara wa. Síbà níbi tí wàá lu ayé nìyí. Sallallahu alaihi wasallam.